báwo ni Yorùbá nation ṣe máa favour gbogbo religion? Ṣé UK tèmi wà ṣé wọ́n accept pé kí n ṣe Islam? Wọ́n accept kí n ṣe Islam. Mo tún ṣe ọmọ babaláwo. Ṣé mo báwọn yẹn kọ́ ní dífá níbi? Ó wà ṣe sọ pé ìlú ìlú Christian country ni o lè dífá o. Wọ́n máa ṣọdún ìṣẹ̀ṣe ní ọ̀dà pé mo lọ́dọ̀ sísá mi. Wọ́n tó gbàgbọ́ nínú Christian, Islam, anything, and they are fighting for the people of Ogoniland. Ṣé máa mú ọ̀rọ̀ religion wá sí bíbá? Nígbà yóò ṣọ̀rọ̀ ìṣẹ̀ṣe la máa ṣe ní ẹ̀dá máa dé Yorùbá. Ẹ má wà ignorant. Ó dẹ̀ lè lọ sí Amẹ́ríkà, ó bí dájú ẹ̀dá kò lọ bú Christianity, ó bí dájú ẹ̀dá kò bú Islam, ó dẹ̀ lè bú ẹni. Ìyà tí ń jẹ wá lóde ìlú kìsànà yìí wọ́pọ̀ jù. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Ẹ má jẹ́ ká lo sentimental kódà. Bàbá Tinubu ní ìsìn ẹ̀yin náà wọ̀ ọ̀rọ̀ tó sọ wípé àwọn tí wọ́n pariwo tí wọ́n agitate tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n pa àwọn àbíkún wọn mú wọn. Ṣé ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ tó make sense ni? A sì gbọ́ pé òun náà ti sọ ní